of March sí 19 of April abẹ́ ìràwọ̀ Aries ló gbà wáyé. Àwọn ìwà tó máa wù rèé, inú bíbí àbíjù, bí wọ́n bá gbé ìbínú dé bí ìkílẹ̀ ó dòru, wọn kì í tún gbàmọ̀ràn ọmọnìkejì. Ẹnikẹ́ni tí wọ́n bá bí sábẹ́ ìràwọ̀ yìí kó ṣọ́ra fúnnú bíbí kó lè rọ́nà gbégbà. Bí wọ́n ṣe máa ń bínú tó wọ́n lọ́pọlọ ká gbé ìmọ̀ tuntun yọ. Wọn kì í fẹ́ ṣe kọfíkọfí, wọ́n yára ronú wọ́n sì ní ìgboyà. Bí wọ́n ṣe fẹ́ràn àṣeyọrí tó ni wọ́n tó máa ń ní ìrẹ̀wẹ̀sì ọkàn pẹ̀lú àròsù. Ìwọ tí wọ́n bí ní 21 of March sí 19 of April. Ṣọ́ra fún rẹ̀wẹ̀sì ọkàn kó o lè ní láárí láyé. Tó dágbére fagídí tòun torí kunkun. Ẹ̀yin ọmọ Aries ẹ máa farabalẹ̀. Wèrèwèrè bí òrúkọ ọmọ ń kó bá ọmọ ẹlòmíì. Ẹ̀yin ọmọ Aries ẹ ṣọ́ra fẹ́nu ẹnu. Ká máa sẹ́nu bébébé kọ̀ bá ìràwọ̀ ti yín mu. Ẹ ṣọ́ra fún ìwà ọ̀dájú o. Àwọn sẹ́tẹ́ ẹlẹ́sẹ̀ tẹ́ ẹ ti lè tètè jẹ́ èèyàn rèé. Bíi sọ́jà orí ilẹ̀, òṣèlú, oníṣòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin ọmọ Aries tán bí ní 21 of March sí 19 of April. Ẹ dákun ẹ má ṣe daṣẹ́pọ̀ mẹ́nì kankan torí pé ewu tó ń bẹ ń bẹ ló pọ̀ jù. Ẹ̀yin tá a bí ní Aries, àwọn sàárà kan ń bẹ tẹ́ fi tètè máa de èèyàn pàtàkì tẹ́sì lówó lọ́wọ́. Ẹ máa fi epo pupa tàbí owó pupa ṣe sàárà nígbà gbogbo. Ẹ sì máa wọṣọ tó láwọ̀ pupa jù kí ìgbésí ayé yín ó lè tètè ní ìtumọ̀. Ẹnikẹ́ni tó bá ní ọkọ lábẹ́ ìràwọ̀ Aries 21 of March sí 19 of April kó súnmọ́ mi. Ọ̀pọ̀ nínú ọkùnrin wọn kì í ká obìnrin kún. Wọn kò fi wù ọ̀dájú ìràwọ̀ tán bá wáyé ni. Ìwọ ìyàwó ọ̀dẹ̀dẹ̀ yìí ṣe pẹ̀lẹ́. Mọ́ ṣe fi irú ìwà ẹ̀ka kún bínú. Àkọsílẹ̀ ìràwọ̀ tọkọ yín bá wáyé ló fi ń wúrú ẹ̀ níwà. Ọ̀pọ̀ obìnrin tó gbà bẹ́ ìràwọ̀ Aries wáyé. Bí wọ́n bá ti délé ọkọ wọn máa ń jowú yọkọ lẹ́nu. Àwọn gangan la rí jàgbá òkò. Ìwọ ìyàwó tá a bí ní 21 of March sí 19 of April. Ṣọ́ra fún òjòwú nítorí ọ̀la rẹ̀ jọkọ̀ ó sinmi. Sùúrù nìràwọ̀ tó ọba wáyé sì ń fẹ́. Bọ́ ọba ń ṣe jàgídíjàgan ó ṣeéṣe kó orí ọbọ mọ́ ọ lára. Owú jíjẹ tako ìràwọ̀ Aries. Gbogbo ẹni tí wọ́n bá bí sábẹ́ rẹ̀ kó sì mẹ̀dọ̀. Ọjọ́ kan bẹ tó jẹ́ ọjọ́ ògo. Gbogbo ọmọ Aries tán bí sórí ilẹ̀. Ọjọ́ Tuesday lọ́jọ́ ìsàmì ògo ìtẹ̀dó wáyé. Bẹ́ẹ̀ bá dáwọ́ lóhun gbogbo lọ́jọ́ Tuesday. Rẹ́gírẹ́gí gangan ló máa ṣe. Bẹ́ẹ̀ bá fẹ́ kọ́lé tẹ́ fẹ́ ra mọ́tò tẹ́ fẹ́ rè lú òyìnbó ọjọ́ Tuesday ló tẹ̀wọ̀n jù. Orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. Fẹ́nikẹ́ni tí a bá bí nínú oṣù yìí tó ń fi àtúnṣe nínú ọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ tó fẹ́ kọ́ lọ́wọ́ bóun ṣàtúnṣe rẹ̀ kó ti sàárà ní ọjọ́ Tuesday ní déédéé aago 12 ọ̀sán ní orílẹ̀-èdè yòówù tó bá wà ìlú yòówù tó bá wà déédéé aago 12 ọ̀sán. Ó ní kí o mú ẹ̀wà táǹpẹ̀ ní rèé abọ́ kan fẹ́ẹ́ fi tọrẹ àánú fún oníbàárà. Tó bá jẹ́ ọkùnrin oníbàárà ọkùnrin kó gbé fún. Tó bá jẹ́ obìnrin oníbàárà obìnrin kó gbé fún. Pẹ̀lú ògo Ọlọ́run ìṣòro rẹ àti àdánwò tí ọtọ́ bá ọ tó fi àìmọ̀kànmọ̀kàn tó ti fi ti sẹ́yìn. Yálà o ti fẹ́ ọkọ tí ó yẹ kó fẹ́, yálà o ti lo aṣọ tí ó yẹ kó lò láyé, yálà o ti rin àwọn ìrìn àjò tí ó bá ìràwọ̀ rẹ tí wò ó tiẹ̀ mọ̀. Tó bá ti ké pe Ọlọ́run ẹlẹ́dàá tó sì tọrẹ àánú yìí fún oníbàárà pẹ̀lú àṣẹ Ọlọ́run ọ̀rọ̀ ló sì padà sí rere. Ìwọ ọ̀rẹ́ mi tí wọ́n bí nínú oṣù Aries ó kí ọkú oríire o. Ìjọ mọ̀ pé ọdún 1938 ọjọ́ karùn-ún oṣù kẹta ni wọ́n bí Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́. Wọ́n sì bí Bọ́lá Tinúbú ọmọ Ahmed ní ọjọ́ kejì oṣù kẹta 1952. Tó rí pé ìwà Tinúbú àti ìwà Ọbásanjọ́ jọra wọn. Kò sẹ́ni Tinúbú ò lè sọ̀rọ̀ burúkú sí. Ẹnu rẹ̀ ti pọ̀. Ìwọ náà ó sọrí rẹ̀ o. Ṣùgbọ́n sọ ẹnu rẹ̀ ó gbàrà wẹ́ Tinúbú o. Ọkùnrin kan tó ń bẹ̀, Ádámù tí ọ̀pọ̀lẹ̀ lórúkọ rẹ̀. April 4, 1952 ni wọ́n bí. Ọmọ Aries náà ni. Ó bínú sọ̀rọ̀ burúkú sí ọkọ kan lọ́jọ́ kan. Ó ní kókó àwọn ọlọ́kùnrin kọ́bọ̀rọ̀ dẹ̀rẹ́ ní ẹ̀kú ọ̀lọ́dẹ́jẹ. Ọkọ òun ló wọ̀ láàpẹ́jẹ ló wọ̀ yẹn o. Sọ́ọ́rí pé Ádámù tí ọ̀pọ̀lẹ̀ padà lọ bí ọkọ náà. As I said, I'm sorry. No, that is bygone now. But let's look forward. Let me see how we can help you.
to become part of this campaign.